Shepe. Yeah. Coming to undercover. Maga. Yes, so all my friends. Now so. Maga. Exactly. You be my lover now. So you supposed to my maga. Benny. Tó ni àbí tó kọ́. Bẹ́ẹ̀ni o. Exactly. Tó bá fẹ́ ṣe nǹkan, tó bá fẹ́ ṣe síbi o gbọ́dọ̀ ní tìbí. Bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ̀rálé àtúndé bí àtúndé. Nǹkan táwọn rí ẹ sí nìyẹn. Àwọn orin ìbílẹ̀ yẹn. Ọ̀yá tá a ṣe ọ̀yá. Àwàdé. Àwa máa ti dé. Ògóngódó. Àwàdé. Ìwé máa ti dé. Ògóngó bá bẹ́yẹ. Kìnìún bàbá kìnìkan. Kárí ilé bàbá wọn. Gẹ́gẹ́gẹ́gẹ́. Bí bẹ́ẹ̀ kọ́ ni àwọn wọ studio. Òun ló máa ń tì mí ká wọ studio mi ò lóhùn tààrà. Àwọn náà kọ́ ní ká wọ studio. Ẹ̀yin tí lẹ́gàn máa rà ń bẹ̀. Àìtí ìrí kókó. Ẹ̀yin ará mi nílé ẹ káàbọ̀ sórí ètò Alálùbáríkà já wọn sí. Kárí ilé ni òun lè tó òun ní bàbá wọn. Yes, so Kárí ilé na your baba. Bẹ́ẹ̀ni, your mama. bẹ́ẹ̀ni. And the Bonge program we supposed to watch. You know that. When you see us like this, you know Kárí ilé don't come. Kárí ilé la gbédé. Agbede ni. Bá ṣe máa ń gbé wá nìyẹn. Bá ṣe máa ń gbé wá nìyẹn. Àwọn ẹṣẹ kí ni ẹ sit kẹ relax. Mistura àti Bíọ́lá. Àmọ́. Kárí ilé. Mama dààmú tán. Kí ló dé? Mo fẹ́ mu. O ò rí tí ẹ ń bẹ̀. Ẹ̀yin aráalé ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò Kárí ilé. Exactly. Àìtí sọ anything so má rò bí o ti miss ẹ. Tó bá ṣáà miss ẹ sọ fún wọn já wọn síbi tó tún ti máa ń rà wọn. Bẹ́ẹ̀ni tí wọ́n ṣáà ti miss ẹ pẹ́rẹ́ báyìí ẹ lọ sí gbogbo àwọn social handles wa ìbílẹ̀ tí máa rí gbogbo ẹ̀ wò live and direct. Like àkọ́kọ́. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni ìbẹ̀lẹ̀ tí máa wò olóró. Can you answer this question? Really? Are you looking for husband? I'm not. To marry or. Pẹ̀lú ọmọ méjì. To find to pretty. Hey, it's okay, it's alright. Ẹ̀yin ará mi nílé. Lover girl, lover boy, ẹ bọ́ bí. Àwa gangan, àwa obìnrin gangan. Ọlọ́run ló kàn lónìí. In short, kò tí ẹ ń ṣe bẹ́ẹ̀, ọkùnrin ló yẹ kí n la máa throw question yìí sí. Ẹ̀yin ọkùnrin ẹ̀yin gangan ló ṣe. Ṣé ẹ tiẹ̀ mọ nǹkan tí àwọn obìnrin fẹ́? Yes, kí lobìnrin fẹ́ nínú relationship? What do you know? If you know, for what ṣé kí ni tètè fi comment ẹ̀ sí gbogbo àwọn social handles wa tó pop up yìí. Tó bá dẹ̀ mọ̀, listen attentively. A máa sọ fún ẹ. Kò máa rò bóyá this my relationship is not working out and all that. Maybe you're not getting it right. I will tell you what does woman want. Number one, money. Owó ni kọ́kọ́. Má lọ nà gẹ̀rẹ́. Owó nìkan ló lè ṣe o. Bẹ́ẹ̀ ni o. Àwọn Yorùbá tó sọ pé owó làwọn obìnrin mọ̀. Wọ́n parọ́. Kò wá ń ṣe owó nìkan. Owó nìkan. Obìnrin fẹ́ so many things. Tá bá bẹ̀rẹ̀ sí ní list ẹ̀ báyìí, ó lè wọ 1 million things. Bọ́dé ká fún wọn díẹ̀ ń bẹ̀. The koko of the matter is, in capital letter, attention. Attention please. Attention ni obìnrin fẹ́. Gbàgbé owó ẹ̀, owó ni a ti sọ, owó ni number one okay, àwa lówó, olówó ọ̀hún. So what? Obìnrin mi wà ní attention. Wàhálà ni. Holy Mary. Obìnrin tún fẹ́ trust. Exactly. Trust. Ṣé ń gbọ́? Tí trust bá ti wà nínú marriage o, kò bá jẹ́ nínú relationship yín ni o. Tí trust bá ti wà, ti tán. Trust. And obìnrin náà ń fẹ́ pampering. Just always pamper your wife. Pamper your girl. Ẹgbẹ́ jáde. Bí ọmọ tuntun. Bẹ́ẹ̀ni. Kó tó sọ ọ̀ní, you are there for her. Kó wá tún sọ ọ̀ní tán, you are over there. Wàá máa mọ̀ pé wàá mọ ìyàwó ẹ̀ ní ọ̀nà àrà. Obìnrin fẹ́ nǹkan púpọ̀ bá ṣe sọ. A lot of things. A lot of things. And ó tẹ̀ tó wá ṣe nǹkan kan, study your wife very well. Wàá wá mọ àwọn nǹkan tó fẹ́ but lára àwọn ìtàn sọ yìí ó ṣe pàtàkì ó ṣe kókó. Attention kò kọ̀ dé like oh hi how are you how was your day kò kọ̀ lọ bẹ́ẹ̀ á máa wẹ̀ pé ó ti ẹ̀ béèrè pé báwo ni tèmi ṣe rí dáadáa ó béèrè pé ṣé mo jẹun obìnrin yìí àwa náà ni o àwa la sáàbù ọkọ ní bóúnjẹ tiwa lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́kọ bá ti wá ń jẹ àwọn gbọ́
ó ti ẹ̀ bèrè bí èmi ti jẹ tóòtọ́ ni a lè wà só àná ẹ̀yìn báyìí ọkùnrin máa wò kí ṣe bí wọ́n lè sáà mi kí ló dé tí wọ́n ti jẹun gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni ìgbà míì tó bá ti fẹ́ dàbí pé àṣejù má fi ṣe eye service tó bá yá mọ̀wọ́ náà àmọ́ ẹ̀ lára má fi ṣe eye service tó bá yá mọ́ ẹ ní ara. jẹ́ kí sọ̀kan mi obìnrin tún fẹ́ ìfọ̀kànbalẹ̀ because àwọn ọkùnrin míì wà tí obìnrin bá ti ṣe nǹkan kékeré báyìí ẹ máa gbé gbígbóná fún wọn kò kí ṣe gbogbo obìnrin ni wọ́n ní ọkàn líle láti bọ́kùnrin fàjà àbí láti kọjú ọkùnrin. obìnrin dẹ̀ máa ń láìkì àwọn àna tó bá dáa. bẹ́ẹ̀ ni. tó marry àbí tó bá ti marry try as much as possible kó máa get your wife back meaning ẹ̀yin máa pọ́n ìyàwó yín lé lójú ara lójú ẹbí lójú ọ̀rẹ́ torí wọ́n ní pé bó bá ṣe gbé igbá ẹ̀ láti máa bẹ́ẹ̀ ṣe gbé o bẹ́ẹ̀ ni. so obìnrin máa ń fẹ́ àpọ́nlé lójú ọ̀rẹ́ lójú ẹbí ẹ̀ so tó kọ́ tẹ́ káwọn àbúrò ẹ̀ tó dédé bọ̀dá mi ìyàwó yín yẹn ti ẹ̀ bàjẹ́ gbé padà mí ní kò ti torí obìnrin títorí àyàwó kó bá family ẹ̀ jẹ́ no but you have to set that pace set that respect for her obìnrin láìkẹ́ bẹ́ẹ̀ tó bá rí pé ọkọ òun máa ń gbóhùn gẹ̀gẹ̀gẹ̀ inú ẹ̀ máa dùn á máa yọ ṣẹ̀ṣẹ̀ obìnrin lè máa ń láì kó nà tán gẹ́gẹ́ bí bíbí ṣe sọ lẹ́yìn pé trust nà tán fún pé ìyàwó mi ò kí ni torí pé tó bá nà tán fún ló máa fi ẹ́ sí inú àdúrà dáadáa pé ọlọ́run o gbọ́kọ mi lọ́wọ́ sókè o ṣe báyìí o ṣàwo o obìnrin gan láì ṣe kíní gan ó lè ti torí ẹ̀ kó lọ sí ọ̀dọ̀ àwọn pásítọ̀ àbáwọn àfà kó máa lọ máa ṣàdúrà kíkan because ó mọ̀ pé ọkọ tó ń fẹ́ inú kan ló fi ń bá òun lò inú kan ló fi bá òun lò obìnrin ò dẹ̀ fẹ́ kò fẹ́ ráìvà kò jẹ́ pé méjì obìnrin ò dénú ó ṣàjẹ́ pé méjì obìnrin ò dénú obìnrin ò fẹ́ ráìvà mo ti sọ fún ìwọ tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa à ń sọ̀rọ̀ pé kí ni gan pàápàá lóbìnrin fẹ́ a ti sọ̀rọ̀ attention a ti sọ̀rọ̀ pampering ká máa ṣe bí ọmọ ọwọ́ kọ́kọ́ wá ṣáà máa kẹwà kó máa gẹ̀wà a ti sọ̀rọ̀ respect a ti sọ̀rọ̀ pé kọ́kọ́ wa kó máa kó máa fún wa respect a dẹ̀ ti sọ̀rọ̀ owó trust yẹn náà ó dàbí assurance ni kó máa fún ìyàwó ẹ̀ l'assurance pé àníṣe ìwọ yìí gangan níbi ni máa kó sí o lọ anywhere níwọ̀nba nǹkan táwa lè sáré sọ lórí ètò lẹ́ni ni pé àwọn nǹkan tati list yẹn ẹ jẹ́ ká lọ síbo ká lọ sí òkè lọ́hùn ká lọ gbọ́ nǹkan táwọn nǹkan tó tún sọ nípa obìnrin. nǹkan tá a fẹ́ nínú marriage ni ìfọ̀kànbalẹ̀ and then kí ọkọ èèyàn kó má mú ẹ̀mí èèyàn gbóná gbogbo nǹkan tí èèyàn bá ń fẹ́ tọkùnrin bá ti ń ṣe fún èèyàn kí lóbìnrin tún ń wá. nǹkan tá a fẹ́ nìyẹn a fẹ́ happiness a fẹ́ love àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lóbìnrin fẹ́ nínú marriage. káàbọ̀ padà sórí ètò kárí ilé gbogbo nǹkan tá à ń jíròrò lé lórí ni pé kí gan lobìnrin fẹ́ nínú relationship nínú marriage kí gan lobìnrin fẹ́ àwọn mímọ̀ kan ní pé obìnrin yẹn òye nìkan ló fẹ́ owó nìkan gbogbo nǹkan. ṣé òun kan tẹ farabalẹ̀ study ìyàwó tó ní. you have to study your wife but study her then you will know obìnrin mi as it might sound so small ó lè jẹ́ ó kàn lè jẹ́ ordinary peck ló lè tó bá fún ní peck in the morning ó lè gbé lively day alẹ́ it might sound so ridiculous but ó lè jẹ́ bẹ́ẹ̀ because obìnrin gbogbo we are different but so much thing tó jẹ́ ká wà together pé bóyá àgbogbo obìnrin nígbà òun láti kà sílẹ̀ yẹn aka attention. nítorí ẹ̀ lọ ṣe ń pè wá ní pillar of the house. exactly ṣòro tí pillar of the house tí nǹkan kan ò bá ṣe torí ò bá fọ tí nǹkan kan ò bá ṣe ẹ̀yin ọkùnrin gangan ni olórí ilé ẹ̀yin rúùfù wa mọ̀ but àwọn nǹkan tó gbé yín dúró àwa náà ni. rúùfù fine rúùfù oníjẹ ojú pa ẹ kò ní jẹ́ nǹkan kan ṣe but pillar. wá ti wó parí. pillar tí pillar náà bá wó kí ni rúùfù fẹ́ gbà. kò lè dúró sí nǹkan kan. àjọ wà fúnra wa ni so you need to study your wife and you need to know what exactly she wants so that ẹ tẹ̀ ní máa ní any grudges wá tẹ̀lé mọ́ pé tó máa ń sọ níta pé nǹkan báyìí àwọn obìnrin wà náà wọ́n pọ̀ obìnrin ti láìpẹ́ owó ni wọ́n máa sọ pé láìláì you can easily say ìyàwó mi o nǹkan báyìí lòun fẹ́ o tó dẹ̀ pé kò ní máa fa
grudges. Mo lérò pé ẹ ti enjoy gbogbo àwọn list nǹkan tá a sọ. Ó yá ẹ̀yin náà tẹ́ bá mọ nǹkan tóbìnrin fẹ́ ẹ ṣọwọ́ sí wa lórí àwọn social media wa. Ó yá o Ajíṣọpẹ́. What do you have for us today on the tip? Ewúro làgbà igi ewúro làgbà igi. Ewúro làgbà igi ewúro làgbà igi. Igi gbogbo ẹ bọ̀wọ̀ f'ewúro, ewúro làgbà igi. Ajíṣọpẹ́ mo tún ti dé lónìí o, àsọ̀rí o, igi oko o, ìgbà èwe mo pé kó mi ìyá jẹ mi ní kí araba ní bàbá ẹni abalábà ní bàbá ó dá mi lójú gbangba ṣebéwúro làgbà igi. Ajíṣọpẹ́ làgbà nínú àwọn akéwì alóyin lóhun tó dára bẹ́ẹ̀ tí ó lẹ́jọ́ nú rárá. Lónìí ewúro lodù tí mo mú wá o, adùn nígbẹ̀yìn ewúro ló ní káyé wa máa dùn nígbẹ̀yìn, ló ní káyé wa máa dùn nígbẹ̀yìn, kó máa dùn ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Ẹ kúlé o ẹ̀yin èèyàn mi, ẹ máa wò pé kí tún ni Ajíṣọpẹ́ gbé délé ni, èwo tún ni tewúro nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Ẹ̀yin ẹ má kánjú rárá, ẹ farabalẹ̀ máa bá wa ká lọ. Ṣé rí tá bá ń sọ̀rọ̀ nípa ewúro, gbogbo wa la mọ̀ pé tá bá fi ewúro sẹ́nu báyìí ó máa ń korò ni, ṣùgbọ́n ní ìgbẹ̀yìn adùn ló máa ń gbẹ̀yìn ẹ̀. Yàtọ̀ sí wípé àwọn kan máa ń fi ewúro ṣe ẹ̀fọ́, wọ́n máa ń ṣe ewúro lẹ́fọ́. Aṣáàmọ̀ ìgbà ṣáà ń jẹ́ ẹ̀fọ́ ewúro náà ni, aṣáà ń jẹ́ náà ni, ó dá lára, ó ṣe kíní ó ṣe kíní. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n tún sọ fún yín iṣẹ́ tí ewúro máa ń ṣe. Ó jọ èmi náà lójú nígbà tí mo gbọ́, tí mo ṣe ìwádìí mi jinlẹ̀ tí mo wá rí, tí mo tún wá ṣe tested and trusted lọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí o. Ó dá mi lójú ni, kò kí ń ṣeré rárá. Tí èèyàn bá jẹ́ pé kò rí oorun sùn, tó jẹ́ pé nìyẹn ti wá ọrùn kò rórun sùn, gbogbo àdé lámọ̀ pé àwọn oògùn tó wà láyé yìí ó ń ṣe nǹkan burúkú sí àgọ́ ara wa ju bó ṣe ń ṣe dáadáa sí wa lára lọ. Ẹ wá jẹ́ kí wọ́n sọ fún yín, ẹni náà nílò láti lọ wá oògùn oorun rárá, kó ṣàrọ̀ra gbo ewúro, kó gbó, kó fún omi ẹ̀, kó fún omi díẹ̀ sí tó bá fẹ́ gbó, kó gbó, kó fún omi ẹ̀, kó gbé mu. Mo fún ẹni náà ní ìṣẹ́jú, ó pẹ́ ju ìṣẹ́jú 10, ẹni á ti sùn lọ ní oorun ló ń gba tọwọ́ ọmọdé, kó ṣe tọwọ́ ọmọdé nìkan ló ń gba tọwọ́ àgbàlagbà náà. Ẹ jẹ́ kí tí wọ́n sọ nǹkan míì fún yín. Ṣé rí ewúro tí obìnrin bá wà, tó bá jẹ́ kó obìnrin náà kò rí ọmọ bí, bóyá látara pé àwọn ìdọ̀tí kan wà nínú ara ni o, tó dí ilé ọmọ ẹ̀ ni o, tó dí kíní kan lára ẹ̀ ni o, tó ṣàjẹ́ pé ìdọ̀tí inú ara tàbí tinú ẹ̀jẹ̀ òun ló fà á tí ẹni náà fi tètè rọ́mọ bí. Ẹ bá mi wá ewúro fún ẹni náà, kí ẹ gbó ewúro náà, kẹ́ fomi sí, kẹ́ gbó, kó máa mu kọ́ọ̀pù 2 ní ojúmọ́ kan. Ẹ jẹ́ kí n sọ fún yín wípé ewúro yẹn máa ṣe flushing fún gbogbo body system ẹni yẹn, ó máa flush gbogbo ìdọ̀tí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó ń dí àwọn ilé ọmọ ẹ̀, gbogbo ẹ̀ léwúro yẹn máa ṣàtúnṣe sí. Tó jẹ́ pé tó bá ti gbé lura báyìí, ó di ọmọ nìyẹn, ó dá mi lójú gbangba ni. Eléyìí ò kì í ṣe rárá o, tested and trusted ni. So ẹ̀yin èèyàn mi, ẹ má máa wo ìkorò tó wà nínú ewúro, adùn tó ń gbẹ̀yìn ẹ̀, òun ni kẹ́ ṣe kí ni, òun ni kẹ́ máa wò. Èmi ti jíṣẹ́ tí Mr. Ẹlẹ́rìn Ẹ̀yẹ rán mi o, mo ti fẹ́ máa lọ sílé bàbá mi. Ajíṣọpẹ́ mo ń relé bàbá mi, ẹ sọ ọ̀gbìn ara o gbójò. Tips èní lágbára, ó yàtọ̀, ara ọ̀tọ̀ ni. Ògbọ́n bọ́mọ mi ṣe bọ́ fún wọn. Ọlọ́run àwọn ìṣùjọmọ náà. Ìwọ tó bá mọ̀ kó tiẹ̀ ti research ló máa ń research, mo ti máa ń sọ pé research more on everything tẹ́ bá ń kọ́ bí báyìí, because èèyàn kan ò mọ̀ tán o, human is an island, mọ̀ tán. Ètò yìí a máa fi kẹ́kọ̀ọ́ sí ni. Ìtẹ́wọ́n mọ̀ pé ẹ bá sì má sọ bẹ́ẹ̀ láì, ẹ fi gbogbo ẹ̀ fi ránṣẹ́ sí wa lórí àwọn social handle wa. Tó bá yẹ pé ó kù díẹ̀ káàtó, ìtẹ́wọ́n mọ̀ pé Ajíṣọpẹ́ tẹ̀ sọ yìí o gbọ́ dáadáa o, máa tún lọ sórí social handle wa, gbogbo ẹ̀ náà ló máa rí níbẹ̀ pátápátá. Then you have to research more so that ẹ lè mọ̀ pé ọmọ Ajíṣọpẹ́ yìí ó ń gbìyànjú. Ó ń gbìyànjú. Àwa táwa ń bì náà ẹ fún wa kudos. Àbí o. Okay now. Níbi jù báyìí lọ ní orí ètò lénìí o. Àmọ́ tó bá tún máa di ọjọ́ mi, ọjọ́ ayọ̀. Ó dàbọ̀. Ire o.